Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Látàrí ìfẹ̀hónúhàn tó ń lọ lọ́wọ́, ààrẹ Tinubu ti pàṣẹ pé kí wọ́n mú àwọn tó ń ṣonígbọ̀wọ́ àsíá orílẹ̀-èdè Russia ní gbígbé lórílẹ̀-èdè Nàìjíríà balẹ̀. Lábẹ́ rẹ̀, gbígbé àsíá orílẹ̀-èdè míì ní orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ìdìtẹ̀mọ́jọba. Olórí iléeṣẹ́ ológun ló sọ bẹ́ẹ̀. Kì í ṣe ìdìtẹ̀mọ́jọba o, àwọn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí náà máa ń gbé àsíá orílẹ̀-èdè Israel àti Palestine. Ọmọyẹlé Sowore ló sọ bẹ́ẹ̀. Ọwọ́ ti tẹ àwọn tó ń ṣonígbọ̀wọ́ àti télọ̀ tó rán àsíá orílẹ̀-èdè Russia lórílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Kano. Àwa kì í dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè míì ní tiwa o. Orílẹ̀-èdè Russia ló fi gbé ta. Ìdí táwọn tó ń gbé epo rọ̀bì wọlé láti orílẹ̀-èdè míì yóò ṣe gbógun ti Dangote. Ọbásanjọ́ ṣàlàyé. Lábẹ́ rẹ̀, ó ní ilé-iṣẹ́ Shell yọwọ́ nínú dídá ilé-iṣẹ́ ìfọpo sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà nítorí ìwà ìbàjẹ́ tó ti gògò lágbọn epo rọ̀bì ni. Ó koro ojú sí bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe gbára lé ọ̀rọ̀ epo rọ̀bì nìkan. Ilé-iṣẹ́ NNPCL ti gbé ìṣí epo rọ̀bì tuntun àkọ́kọ́ rẹ̀ lọ sí ilẹ̀ òkèèrè lọ́jà àgbáyé. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè yìí ti tú ìgbìmọ̀ tó ń ṣèwádìí àgbékalẹ̀ Dangote pé àwọn kan ló ń gbé epo tí kò dára wọlé láti ilẹ̀ òkèèrè ká. Àjọ elétò ìdìbò INEC ti fi orúkọ àwọn olùdìbò 1,118 ó dín díẹ̀, ìyẹn 177,914 sílẹ̀ fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Edo àti Ondo. Olórí ìjọba orílẹ̀-èdè Bangladesh Sheikh Hasina ti sá lọ kúrò lórílẹ̀-èdè ọ̀hún pẹ̀lú bí àwọn olùfẹ̀hónúhàn ṣe rọ́ lọ sí ilé rẹ̀. Àǹfààní ńlá leléyìí láti ilé-iṣẹ́ Mom United International Limited, ilé-iṣẹ́ tí kìí ṣe ti ìjọba ṣùgbọ́n tó ní ìbáṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú ìjọba ní gbogbo àgbọn. Pẹ̀lú àjọṣepọ̀ Yawa Herb Farm Limited ti gbé ètò kan kalẹ̀ láti ró àwọn ènìyàn lágbára lórí ọ̀sìn ìgbín àti ọ̀gbìn ẹ̀fọ́ lóríṣiríṣi. Ilé-iṣẹ́ Mom United ló máa fún yín ní ilẹ̀ tí ẹ fi máa bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gbìn àti iṣẹ́ ọ̀sìn ìgbín yín lọ́fẹ̀ẹ́. Gbogbo nǹkan tí ẹ nílò ni wọ́n máa fún yín lọ́fẹ̀ẹ́ láti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ìdánilẹ́kọ̀ọ́ alágbára máa wáyé lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí. Wọ́n máa kọ́ yín ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ ní láti mọ̀ nípa ọ̀sìn ìgbín àti bí ẹ ó ṣe máa gbin ẹ̀fọ́ lóníranran tí ẹ ó sì máa rí owó gọbọi lọ́sọ̀ọ̀sẹ̀. Lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́, wọn yóò fún yín ní ìwé ẹ̀rí tó jẹ́ ti ìjọba àpapọ̀ tí kò sí ibi tẹ́ ò ti lè lò ó. 5,000 naira lówó ìdánilẹ́kọ̀ọ́. Ọjọ́ Sátidé tó ń bọ̀ yìí ló dẹ̀ máa wáyé. Ẹ máa tẹ yes ránṣẹ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tàbí lórí WhatsApp yes sórí 0705 647 1997. Yes sórí 0705 647 1997. Yes sórí 0705 647 1997. Ọgọ́rùn-ún ènìyàn péré la nílò fún ọjọ́ Sátidé tó ń bọ̀ yìí o. Má jẹ́ kí àǹfààní yìí fún ọ rú o. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ ikọ̀ D Tigers tó ń ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà níbi ìdíje Olympics yóò kojú orílẹ̀-èdè USA ní ìpele quarter final. Àwọn ìròyìn lóníranran lẹ́ ó jẹ̀gbádùn ẹ̀ tẹ́ ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ.